gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ àti bá fídíò yìí pàdé, mo kí ẹ kú oríire. Iṣẹ́ yìí máa ṣiṣẹ́ fún ẹ lórúkọ Jésù. Ẹni tí kò ní ṣiṣẹ́ fún kò ní bá fídíò yìí pàdé lábẹ́ bó ti kò rí. Apostle Prophet Oyetola Ọmọládéwúrà ló ń gbàdúrà fún wa. Iyọ̀ kì í fi omi òkun sílẹ̀. Àánú Ọlọ́run kò ní fi èmi àti ẹ sílẹ̀ lórúkọ Jésù. Jẹ́ ká jọ gbìyànjú àdúrà yìí. Ó confirm. Àgàgà wọ́n tó níbi tó ti ń tajà, wọ́n tó ní ọ́fíìsì, bá ṣe inú ilé làwọn èèyàn tí wọ́n ń bá ẹ tán ti ń bẹ̀ níṣẹ́ tán ti ń gbéṣẹ́ fún ẹ. Ó confirm. Wá ẹyin sísè. Ẹyin sísè ló máa wà. Tó bá ti wá ẹyin sísè yẹn, fi sílẹ̀ lẹ̀. Kó tó dípò fẹ̀yìn ẹ lẹ̀lẹ̀, wá owó tuntun 1,000 naira. 1,000 naira tuntun. Fi owó yẹn sílẹ̀. Wá fi ẹyin yẹn lé owó yẹn. Tó bá rí foreign money náà, kò sí problem, ó lè lò kó ṣá ti jẹ́ owó tuntun. Bọ̀ jẹ́ kó jẹ́ pé owó tó lágbára, kì í ṣe bí kó lọ lo 20 naira àbí 200. Jẹ́ kó jẹ́ owó tó nítumọ̀. Ẹyọ kan. Tó bá ti fi sílẹ̀, fi ẹyin sísè yẹn fi lé lórí. Tó bá fi lé lórí, dá iyọ̀. Jẹ́ kí iyọ̀ yẹn jẹ́ kó bo owó yẹn àti ẹyin yẹn, jẹ́ kó bò mọ́lẹ̀. Lẹ́yìn ìgbà náà kó wá mú ìmọ́lẹ̀ kan, kó wá mú ìmọ́lẹ̀ kan, fi abẹ́rẹ́ kọjá sára ìmọ́lẹ̀ yẹn, kó wá fi ìmọ́lẹ̀ yẹn sórí iyọ̀ yẹn. Láìtì ìmọ́lẹ̀ yẹn ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù tó ti jẹun, tàbí lálẹ́ tó jẹ nǹkan kan mọ́, bóyá ó máa ń sùn sọ́fíìsì ẹ̀ àbí nínú ilé ẹ̀, ibikíbi tó bá ti fẹ́ ṣe, àárọ̀ àbí alẹ́ ló máa ṣe yẹn. Ní tí wàá ṣe ní pé wàá bọ́ra sílẹ̀ ní ọmọlúwàbí ní ìhòòhò. Wàá ṣí bíbélì ẹ, wàá tan ìmọ́lẹ̀ yẹn kándù. Ṣí bíbélì ẹ sí Àìsáyà 60. Ka Àìsáyà 60 yẹn ká látòkè délẹ̀. Tó bá ti délẹ̀, tó ká láti sàlẹ̀, tó ká sókè. Ẹlẹ́ẹ̀kẹta tó ká wálẹ̀. Tó bá ti ká tán sí, gbàdúrà dáadáa. Tó bá ti wàá gbàdúrà at least, gbàdúrà yẹn bóyá bí 15 minutes ó kéré jù. Wọ́n máa ń kẹ́ ẹyin ni. Ọmọ aráyé kan máa fowó kẹ́ mi, kan máa gbé owó wá kẹ́ mi síbi tí mo bá wà. Wọ́n máa ń wá ìyọrí níbi tí mo wà yìí. Wọ́n máa fowó wá mi rí. Ìmọ́lẹ̀ mi kó farahàn. Ìmọ́lẹ̀ iṣẹ́ tí mo ń tàn yìí, gbogbo iṣẹ́ tí mo ṣe kó tàn káàkiri. Ògo iṣẹ́ yìí kó la àgbáyé já. Kí àwọn ènìyàn kan bẹ̀rẹ̀ sí ní wá. Tí ìmọ́lẹ̀ bá ti tàn, òkùnkùn máa ń paradà ní. Ìpọ́njú, àìríjẹ, àìrímu. Wàá gbàdúrà, wàá béèrè fún àánú Ọlọ́run. Bá ti gbàdúrà tán, wàá aṣọ ẹ padà. Lẹ́yìn ìgbà tí ìmọ́lẹ̀ yẹn bá jó wọlẹ̀ tó kú, lọ mú ẹyin yẹn kó bò kó jẹ. Iyọ̀ yẹn dà sínú omi, lè fi ṣanra. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Ó confirm. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, yóò ṣiṣẹ́ fún ẹ. Ẹni tí ó bá ṣiṣẹ́ fún ọ, ó wà lára ẹni, tàbí kó jẹ́ pé kò ṣe bí mo ṣe ní kó ṣe. Ó fẹ́ gbàdúrà, ó fẹ́ gba ìran, ó fẹ́ gba message. Nọ́mbà yẹn rè 0810 63 11 252. 0810 63 11 252. Apostle Prophet Oyetola Ọmọládéwúrà ló ń gbàdúrà fún ẹ. Pè mí sórí nọ́mbà yẹn níbikíbi tó kó lè wà. Distance is not barrier. Lábẹ́ bó ṣe kórí, ó máa ní testimony. Jọ̀ọ́ bá mi share program, ó kéré jù yẹn mẹ́ta. Bá mi share rẹ̀. God bless you. Shalom.